agbẹnusọ gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai tó wà nínú àtìmọ́lé àwọn àjọ tó ń gbógun ti ìjẹgúdújẹrá àti gbogbo nǹkan tó bá farajọ ICPC dàsìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí. ìyẹn agbẹnusọ El-Rufai Múyìwá Adékẹyẹ ó ti tú àṣírí ihun tó ń ṣẹlẹ̀ sí El-Rufai nínú àtìmọ́lé tí àjọ ICPC tán fi sí, tí Múyìwá Adékẹyẹ sì ti jẹ́ kó di mọ̀ pé ara El-Rufai kò yá o nínú àtìmọ́lé tó wà, àti wípé àwọn àjọ ICPC wọn ò tiẹ̀ gba àwọn ẹbí ẹ̀ láàyè láti súnmọ́ àti àwọn agbẹjọ́rò ẹ̀ tí wọ́n sì fẹ́ fún un ní bẹ́ẹ̀lì rárá àti rárá. ẹ rántí wípé ní ọjọ́ ajé tí ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí ó kọjá yìí, èyí tí ṣe ọjọ́ 16 nínú oṣù kejì ọdún 2026 tá a wà yìí, ìyẹn the 16th of February 2026, ìní Malam Nasir El-Rufai tó ṣe gómìnà ìpínlẹ̀ Kaduna láàrin ọdún 2019 sọdún 2023 inú gbéra fúnra ẹ̀ ló lọ jẹ́ ìpè àjọ Economic Financial Crime Commission EFCC lórí ẹ̀sùn jẹgúdújẹrá tí wọ́n fi kàn án lásìkò ìgbà tó ṣe gómìnà ìpínlẹ̀ Kaduna, tí wọ́n ní òbítíbitì owó bíi $433 million $433 million tí ìjọba ìpínlẹ̀ Kaduna yá lásìkò ẹ̀ láti ṣe iṣẹ́ ribiribi sí ìpínlẹ̀ Kaduna. Ìníwọ̀n àmọ́ bó ṣe náwó náà tó ṣe báṣubàṣu tó sì jẹ́ pé odidi ọjọ́ méjì ní El-Rufai fi sùn àtìmọ́lé àjọ EFCC kó tó wáá di wípé àjọ ICPC tóun náà jẹ́ ìkejì EFCC wọ́n gbé El-Rufai ní kété tí àjọ EFCC fún bẹ́ẹ̀lì, tó sì jẹ́ pé àtìmọ́lé àwọn àjọ ICPC ò ní El-Rufai ní ló wà dásìkò tí à ń ṣe àkójọpọ̀ ròyìn yìí. Kódà níṣe ni El-Rufai ló jẹ́ pé ààwẹ̀ Ramadan àwọn mùsùlùmí èyí tí El-Rufai náà kì í fi ṣeré, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ o, ibẹ̀ náà ló sì ti ń gbà lọ́wọ́ di àsìkò tí à ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí. ṣáà nínú àtẹ̀jáde tí agbẹnusọ El-Rufai Múyìwá Adékẹyẹ tó fi síta ló ti jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà mọ ipò tí El-Rufai wà nínú àtìmọ́lé. Ó jẹ́ kó di mọ̀ wípé láti ọ̀sẹ̀ tó kọjá ìní El-Rufai ìní nǹkan tí Yorùbá ń pè ní àmúrun inú màá ti mú nínú àtìmọ́lé àjọ ICPC. oníṣe ni ẹ̀jẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní máa jáde nímú El-Rufai, èyí tó ló fi hàn pé ara ẹ̀ kò yá. bẹ́ẹ̀ ló ní ọ̀kan lára àwọn ìyàwó El-Rufai ó bá dáná oúnjẹ wá, ṣùgbọ́n tí àjọ ICPC tí wọn ò jẹ́ kí ó jẹ oúnjẹ náà, tó jẹ́ pé ọ̀tọ̀ ni oúnjẹ tí wọ́n ń fún El-Rufai. bákan náà ni Múyìwá Adékẹyẹ jẹ́ kó di mọ̀ pé gbogbo ìgbésẹ̀ àwọn agbẹjọ́rò El-Rufai láti gba béèlì ẹ̀ kí ó lè máa ti àtìlé lọ jẹ́jọ́ ó ní àjọ ICPC ní kò dáhùn, tó sì ní òun fi gbogbo eléyìí òun fi ń tó gba àgbáyé létí pé bí nǹkan kan bá ṣe El-Rufai kan lọ mọ̀ pé àjọ ICPC ní kí wọ́n mú o, nítorí pé wọn àbìkítà fún ìlera ẹ̀, wọn sì tọ́jú ẹ̀ rárá àti rárá sí.